A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn alágbàtà epo ti sọ wípé àìsí premium motor spirit tí a mọ̀ sí bẹtiró káàkiri ilé epo ní ìpínlẹ̀ Ògùn àti Èkó wáyé látàrí àìrí epo púpọ̀ gbé. Bákan náà ni iléeṣẹ́ epo NNPCL náà fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí epo ní dépò wọn tí ó wà ní Àpápá. Ìròyìn jábọ̀ wípé títò tí àwọn ọlọ́kọ̀ ń tò káàkiri ilé epo ní ìpínlẹ̀ méjèèjì ti ń mú ìfòyà wá wípé ọ̀wọ́n gógó epo tún ti fẹ́ bẹ́ sílẹ̀. Ìwádìí káàkiri sí àwọn ìpínlẹ̀ méjèèjì yìí ṣe àfihàn wípé títò tí àwọn ọlọ́kọ̀ ń tò ti ń fa súnkẹrẹ-fàkẹrẹ. Ní ilé epo Oando ní Alápẹ̀rẹ̀ ìpínlẹ̀ Èkó ni àwọn ọkọ̀ ojúnà ti há sínú súnkẹrẹ-fàkẹrẹ bí àwọn tí yóò tò sí ilé epo ṣe ń làkàkà àti rí epo rà. Lẹ́yìn ọjọ́rọ̀ ni ilé epo yìí dáwọ́ títà dúró. Bákan náà lọ́mọṣorí ní Con Oil àti Total Energies ní agbègbè kan náà. Ọ̀pọ̀lọpọ̀ ilé epo ni kò ta epo, èyí tí wá mú àpọ̀jù èrò pọ̀ ní ọ̀dọ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń ta epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni òsì Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Lateef Adébímpé kéde wípé gbogbo ètò ti tò fún ayẹyẹ ìgbadé Olúbàdàn tuntun Ọba Owólabí Ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ọba Adébímpé sọ èyí fún akọ̀ròyìn ní kété tí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba lọ ṣe bàbákẹ́ẹ̀pẹ́ sí ẹni oyè kan ní ilé rẹ̀ tí ó wà ní ojúlé kìíní òpópónà Kasia GRA Alálùbọ́sà ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ìwọ̀ Oòrùn Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Lánàá ni Ọba Ọlákùlẹ́hìn farahàn fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìpapòdà ọba kejìlélógójì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Lékan Balógun tí ó jọba fún ọdún méjì kí ó tó wọ káalẹ̀ lẹ́ni ọdún mọ́kànlélọ́gọ́rin. Níbi ìpàdé yìí ni Ọba Adébímpé ti sọ wípé kókó lára Ọba Ọlákùlẹ́hìn le. Ó ní kò ṣeé ṣe kí ìgbìmọ̀ lọ́balọ́ba yan Ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí Olúbàdàn àyàfi bí wọ́n bá rí àrídájú wípé ara rẹ̀ le. Ó ní inú àwọn dùn wípé ara ọba dá pé láìpẹ́ yóò gorí àpèrè àwọn baba ńlá rẹ̀, ṣùgbọ́n àwọn ẹbí ìdílé Oyèkán ti mú aṣọ ẹbí fún ayẹyẹ ìgbadé. Akọ̀ròyìn ṣe àkíyèsí wípé wọ́n ti pín aṣọ fún gbogbo ìdílé ọba àti àwọn tí ó tún nífẹ̀ẹ́ láti bá wọn kópa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC yóò fi ojú gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele bá ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ajé tí ó ń bọ̀ lórí ẹ̀sùn àṣìlò agbára àti bí ó ṣe yọ̀ǹda ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù owó dọ́là. Emefiele yóò kọ́wọ̀ọ́rìn pẹ̀lú afẹ̀sùnkàn mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Henry Isioma Omole lórí ẹ̀sùn oníkókó mẹ́rìndínlọ́gbọ̀n sí iwájú adájọ́ Rahman Oshodi. Agbẹjọ́rò àjọ EFCC àgbàmọ̀fin Rotimi Oyedepo ni ó pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ wípé Emefiele lo àṣìlò ipò láàrin ọdún 2022 sí 2023. EFCC ṣe ẹ̀sùn wípé Emefiele lo ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà CBN láti fi yọ̀ǹda pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tí iye rẹ̀ fẹ́ wọ $2.2 billion láì ní àkọọ́lẹ̀. Bákan náà ni wọ́n ní Emefiele láàrin ọdún 2020 sí 2021 ní ìpínlẹ̀ Èkó darí sísan ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè. Ìgbésẹ̀ yìí tẹ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè lójú mọ́lẹ̀. Omole ní tirẹ̀ ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2020 ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí aṣojú gba owó tí àpapọ̀ iye rẹ̀ jẹ́ $110,000 lọ́wọ́ Raja Punjab fún Emefiele gẹ́gẹ́ bí ẹ̀bùn látàrí bí ó ṣe yọ̀ǹda owó ilẹ̀ òkèèrè láti CBN fún òṣìṣẹ́ Raja Punjab.
wọ́n ní ìgbésẹ̀ yìí tàpá sí òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó fún ọdún 2021, ṣùgbọ́n lánàá ni ààrẹ Bọ́lá Tinubu dúpẹ́ lọ́wọ́ àkànṣe olùṣèwádìí CBN ọ̀gbẹ́ni Jim Obaze fún akitiyan rẹ̀ bí ó ti mú ìwádìí rẹ̀ wá sópin. Ààrẹ Tinubu fìdí ẹ̀ múlẹ̀ wípé ní báyìí tí Obaze ti parí iṣẹ́, àwọn agbófinró ti ń tẹ̀síwájú nínú ìwádìí tí wọ́n ń pè ní follow-up action. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Rivers Celestine Umehiya ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí mínísítà agbègbè ilé ìjọba ìlú Àbújá Nyesom Wike bí ó ti gbà á ní ìmọ̀ràn kí ó dín gúlégúlé rẹ̀ lórí ìlépa agbára, ojúkòkòrò àti ipò kù, kí ó fi ààyè gba gómìnà Siminalayi Fubara láti ṣiṣẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní gúlégúlé agbára tí ń mú kí Wike máa ṣìwàwù. Umehiya sọ èyí nínú àtẹ̀jáde tí ó fi ránṣẹ́ sí akọ̀ròyìn lánàá láti fi fèsì sí àfihàn ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán tí Wike gbàlejò rẹ̀ láìpẹ́ yìí ní ìlú Àbújá. Ìròyìn jábọ̀ wípé níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun ni Wike ti ṣe àpèjúwe àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP bíi Uche Secondus, George Sekibò àti àwọn mìíràn gẹ́gẹ́ bí olóṣèlú tí ọjọ́ ti lọ lórí wọn, expired politicians and buccaneers, látàrí bí wọ́n ṣe kéde àtìlẹ́yìn wọn fún Fubara. Nígbà tí ó ń fèsì, Umehiya ṣe àpèjúwe ariwo tí Wike ń pa gẹ́gẹ́ bí aláìlèkó ara ẹni níjàánu tí ọkàn rẹ̀ ti pòrúurú. Ó ní ohun tí ó ń bí Wike nínú ni wípé àìrí èròǹgbà sáà rẹ̀ kẹta múṣẹ àti wípé àwọn ará ìpínlẹ̀ Rivers ti rí i wípé ìmọ̀tara ẹnìkan ni ó ń dù. Kì í ṣe fún àǹfààní ìpínlẹ̀ Rivers tàbí ẹkùn gúúsù lápapọ̀. Umehiya tẹ̀síwájú wípé Wike ti rò lọ́kàn ara rẹ̀ wípé òun yóò tẹ̀síwájú nínú ìṣèjọba ìpínlẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ju ẹ̀dá lọ. Nípasẹ̀ ará ìlú ni wọ́n fi kọ̀ jálẹ̀ láti gba ìgbésẹ̀ ìyọninípò tí ó gùnlé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀. Ó ní Wike kúndùn nínú ká máa purọ́ mọ́yàn nígbàkúgbà kó sì máa yájú sí àwọn àgbàlagbà bí ó ṣe wù ú. Fún ìdí èyí, kò yanilẹ́nu ariwo tó ń pa àti àtakò tí ó ń ṣe sí àwọn aláìlẹ́sẹ̀ ará ìpínlẹ̀ Rivers. Ó ní gbogbo ẹnu ni Wike fi ń sọ̀rọ̀, bí ó bá wí kan lónìí, á tún sẹ́ ọ̀rọ̀ rẹ̀ bó dọ̀la bí aláwàdà. Umehiya ní òun kì í ṣe aláìmọ̀kan, òun sì ní agbára láti sa ipa sí ìdàgbàsókè ìpínlẹ̀ àti orílẹ̀-èdè. Gómìnà ìjẹta ní òun kò mọ ìdí tí inú ṣe ń bí Wike fún àtìlẹ́yìn tí àwọn ń ṣe fún Fubara àti ìjọba àpapọ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ṣé Wike fẹ́ kí àwọn máa fi gbogbo ìgbà ja ìjà òṣèlú ni, pẹ̀lú wípé ìdìbò ti parí tipẹ́tipẹ́ tí ìṣèjọba ti bẹ̀rẹ̀. Ǹjẹ́ èyí kì í ṣe ìwà wèrè bí? Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwà àgàbàgebè Wike ti dé góńgó, kí ó gbájúmọ́ iṣẹ́ rẹ̀ l'Àbújá nítorí ẹnikẹ́ni kò ṣe àfẹ́rí rẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun bu ọwọ́ lu ìfiránṣẹ́ àwọn alukoro ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́, Police Public Relations Officers (PPRO) àti Deputy Public Relations Officers ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìlú Àbújá. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ipò yìí wáyé láti lè mú àjọṣepọ̀ tó jinlẹ̀ wà láàárín ìlú àti fún ìjíròrò. Lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ránṣẹ́ àti ipò wọn láti rí CSP Isuku Victor Ẹ̀dáìlókun gẹ́gẹ́ bí igbákejì alukoro ọlọ́pàá ní olú iléeṣẹ́ ọlọ́pàá, DSP Ukandu Joshua sí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi, ASP Buhari Abdullahi sí alukoro ọlọ́pàá Gombe, AP John Timfon sí alukoro ọlọ́pàá Akwa Ibom àti ASP Udeyin Isaac Senwanu sí àgọ́ ọlọ́pàá Ports Authority ìpínlẹ̀ Èkó. Adéjọbí fi kún wípé àwọn onípò tuntun yìí ni wọ́n ti gbà níyànjú
kí wọ́n múṣẹ́ wọn lọ́kùnkúndùn pẹ̀lú ìmọ̀ láti lè ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ti ṣekú pa afurasí adàlúrú 5 bí wọ́n ti dóòlà àwọn 100 kúrò nínú ìgbèkùn àwọn ajínigbé láàrin ìpínlẹ̀. Agbẹnusọ ọlọ́pàá ASP Abubakar Sadiq Aliu ni ó sọ eléyìí di mímọ̀ lánàá nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lórí àṣeyọrí wọn láàrin ìpínlẹ̀ nínú oṣù kẹta. Ó tẹ̀síwájú wípé 658 ẹran ọ̀jẹ̀ ni wọ́n rí gbà bí wọ́n ṣe rí apaniṣayọ̀ 11 àti afipábánilò rapist 29 mú láàrin oṣù tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò rẹ̀. Sadiq Aliu ní àpapọ̀ ẹ̀sùn ìwà ọ̀daràn tó ṣe gbòógì 51 ni wọ́n gbà. Lára rẹ̀ ni ẹ̀sùn ìdigunjalè, ajínigbé, ìpànìyàn, darandaran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ nínú oṣù kẹta. Nínú ẹ̀sùn wọ̀nyí, 30 nínú rẹ̀ tí ó ní í ṣe pẹ̀lú afurasí 64 ni wọ́n ti gbére ilé-ẹjọ́. Afurasí 9 ni wọ́n mú fún ẹ̀sùn ìdigunjalè, 19 yòókù ni ó ní í ṣe pẹ̀lú àfọwọ́rá ẹgbẹ́ òkùnkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àná yìí kan náà ni ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ṣe àgbékalẹ̀ sọ̀wédowó tí ó lé ní 4.5 million naira fún ẹbí ọlọ́pàá 13 tí wọ́n di olóògbé lẹ́nu iṣẹ́. Igbákejì kọmíṣánná ọlọ́pàá tí ó jẹ́ alámòjútó ìṣúná owó DCP Aminu Usman Goso ni ó ṣe àgbékalẹ̀ sọ̀wédowó gẹ́gẹ́ bí aṣojú kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Aliu Abubakar Musa. Ó ní owó yìí wá láti ọ̀dọ̀ àjọ adójútòfò Group Life and Inspector General of Police Family Welfare Insurance Schemes láti fi ṣe àtìlẹ́yìn fún ẹbí ọlọ́pàá tí ó bá di olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Béèyàn bá jorí ahun kò lè ṣàì má gbomi lójú bí ó bá gan ni àwọn ará ìlú Okuama ìpínlẹ̀ Delta nínú igbó tí wọ́n fi ṣebùgbé tàwọn tọmọ lọ́wọ́ tọkùnrin tóbìnrin nínú igbó. Àwọn wọ̀nyí ni wọn kò ní àǹfààní sí ilé wọn látàrí ìṣekúpa àwọn ológun 17 tí ó wáyé ní ọjọ́ 14 oṣù kẹta ní ìlú Okuama láti ọwọ́ àwọn afurasí olè ajépowa àti adàlúrú. Èyí ló mú wọn dèrò inú igbó kìjikìji níbi tí wọ́n ti ń mu omi ìdọ̀tí láìsí oúnjẹ láti bí ọjọ́ 21 sẹ́yìn. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n ń gba àlejò ejò, àkekèé pẹ̀lú àwọn ẹranko búburú mìíràn. Bí ó bá dọ̀wọ́ alálẹ̀, àwọn àgbà àárín wọn fò fáyọ̀ bí wọ́n ṣe gan ni àwọn akọ̀ròyìn Vanguard. Wọ́n ní ó gba àwọn akọ̀ròyìn tó ọ̀sẹ̀ kan kí wọ́n tó gba ìròyìn lórí àti dé inú igbó tí àwọn ará ìlú Okuama faraṣoko sí pẹ̀lú ọjọ́ 3 mìíràn láti fi gbáradì fún ìrìn àjò ọ̀hún. Àwọn ará Okuama ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ohun tí ó ṣe okùnfà bí wọ́n ti dèrò inú igbó. Wọ́n ní àwọn agbébọn pẹ̀lú ọkọ̀ ojú omi 4 láti abúlé Bùmádì ṣínà ìbọn bolẹ̀ fún àwọn ológun. Arábìnrin ará abúlé Okuama kan ẹni ọdún 55 tí ó bí ọmọ 7 ṣàlàyé wípé oníṣòwò àti àgbẹ̀ ni òun ń ṣe. Òun kò mọ ibi ọkọ òun ráwọ̀ nínú igbó láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ó ní lọ́jọ́ burúkú èṣù gbomimu yìí òun wà nínú ilé, ọ̀pọ̀ ni ó ti gba oko lọ. Lọ́gán ni òun rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n ń wọ inú ìlú bọ̀ pẹ̀lú aṣọ ológun lọ́rùn. Ẹ̀rù bà òun gidi, ṣùgbọ́n wọ́n ní kí gbogbo wọn jáde wá sí town hall. Ó ní àwọn sọ fún wọn wípé alága wọn ti lọ oko. Níbẹ̀ ni adarí méjì ti ké sí i láti oko. Àwọn ṣe wọ́n lálejò kí alága wọn tó dé. Lẹ́yìn èyí ni wọ́n béèrè ohun tí ó gbé wọn wá. Wọ́n ní àwọn fẹ́ máa mú alága wọn lọ. Làwọn bá ní fún kíni ni gbogbo àwọn tí ó wà níbẹ̀ bá kọ̀ wípé wọn kò lè mú alága wọn lọ. Ní gbogbo àwọn obìnrin tí ó wà níbẹ̀ di àwọn ológun mú lẹ́sẹ̀ wípé kí wọ́n dákun má mú alága lọ. Àwọn ológun ní bí àwọn bá kọ̀ àwọn á yìnbọn. Lójú ẹsẹ̀ ni ìró ìbọn dún. Obìnrin yìí ní òun kò mọ bí òun ṣe ríbi mórí bọ́. Ó ní lójú ẹsẹ̀ ni wọ́n yìnbọn fún ọ̀pọ̀ èèyàn. Lẹ́yìn èyí ni ọkọ̀ ojú omi dé láti Bùmádì bí wọ́n ṣe ṣínà ìbọn bolẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́tì pẹ̀lú àwọn ológun.
ó ní lójú ẹsẹ̀ ni àwọn sá wọ inú igbó lọ nígbà tí àwọn gbọ́ wípé ológun ṣì ń padà bọ̀. Láti ìgbà náà ni òun kò rí ọmọ rẹ̀ méjì, ọmọfúwé àti andrew pẹ̀lú ọkọ rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.